again, this is òwe series. Series yìí ó ti yé yín. Ẹ ṣáà ti mọ̀, àwa náà rèé a tún ti dé. Àwa náà rèé o. Èmi ní Fásùgbà bẹ́ẹ̀. Níbo? Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ̀ mí, Bẹ́mbẹ́yẹ́kẹ́ ni wọ́n ń pè mí. Orúkọ yìí ni mo fẹ́ ká tiẹ̀ pààrọ̀ ẹ̀ káwọ́ bí ó di ẹ̀ sí. Ẹ gbọ́ ṣe faramọ́ ẹ kọ́mẹ̀ntì. Ẹ̀rọ ń fẹ́ mọ́ mo ti ń ọ̀fẹ́ àbí kékin gbèlú lé lọ kémi náà máa fọ èdè ń. Ẹ mọ̀ ìjà dé tó. Ó dà òwe òní Ayiki lèmi ń jẹ́ Ayiki ni this is Ayiki but let's quickly go òwe òní. Tún lù. Yóò mọ̀ dẹ̀ wá ní pẹ̀lẹ́kùtù bí adìyẹ àbá yóò mọ̀ dẹ̀ wá ní. Ṣé ẹ dúró ná ṣé ẹ ti kọ́kọ́ mọ adìyẹ tó ń ṣàbá. Kí náà ń pè lábàgàn lẹ́yìn tí ẹ mọ nǹkan tó ń jẹ́. Ṣé mọ̀ ẹ jẹ́ ká yànnà lẹ́yìn ládìyẹ tó bá yé ẹyin tó bá táwọn àsìkò kan á bẹ̀rẹ̀ sí dúró lé lórí báyìí aká gbogbo òye ara ẹ̀ lórí ó ń ṣàbá nígbà yẹn nìyà òru ó lè mú àwọn ẹyin yẹn kó lè fi pa ọmọ. láì bíi pé ó incubate like incubating. Yes láwọn àsìkò yẹn tó ń ṣe yẹn ara ẹ̀ máa ń balẹ̀ wẹ̀ sí i tẹ bá adìyẹ tẹ kó bí ó burú tẹ́lẹ̀ ara ẹ̀ ó balẹ̀ ẹ bá ti ń ṣàbá pẹ̀lẹ́kùtù ní o bí adìyẹ àbá yóò máa dẹ̀ wá ni ìyẹn pé kò ní nira fún wa o ìrọ̀rùn ní àfi lólé ayé wa ìrọ̀rùn tí wọ́n sì jẹ́ ayé dùn pé fún wa. Àmì o àdúrà ní tí ẹ ti rí bí ìlú ṣe ń gbàdúrà àfi ìlú gbàdúrà sọ̀rọ̀ yìí sí. Èdè wa gbàyè pọ̀ ẹ máa ṣeré. ó gbàyè àṣà wa kò sí nǹkan nínú ẹ. Ó dáa ibi táwọn máa fi eléyìí táwọn fi rọ̀ sí òun náà nìyẹn ìtúbi ìtúdẹ́ẹ̀dù tí ọ̀rọ̀ sí. Adẹ̀wà ló máa dìbò ìtúdẹ̀ wà. Wọ́n ká ní gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ní ìdẹ́kólò. Ní ìdẹ́kókò lágbàlá ìgbẹ́rẹ́ wọn do oríṣiríṣi omi sí yóò máa dẹ̀ ní. Ó dáa this is where we want to stop here today. Yóò máa dẹ̀ wá ní ṣàbí well with everybody. Àmín. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ tèmi o Bẹ́mbẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí. Àbí kí n dúró báyìí kákan fi ẹ̀kọ́ sínú kákan máa wọra wa. Gbígbà wo. My name is Ayiki and I choose drumming. A lè máa wọra wa lọ. Ẹ lè pause ẹ̀.